èmi náà sọ àìtọ́ka ipe kò kàn lè má ṣẹlẹ̀ báyìí ó máa ní nǹkan kan àti nǹkan kan wá gbọ́ mi ǹjẹ́ o ti gbọ́ nípa Nigeria's gold market ní Dubai níbi tí wọ́n ti mú gbogbo unprocessed raw gold ní Nigeria tó bá ti ṣe mining àgàgà ní north tí wọ́n kó lọ bẹ̀ ṣé o mọ̀ wípé south solid minerals wọ́n ti ní it belongs to Federal Republic of Nigeria ṣùgbọ́n solid minerals wọn ní north belongs to the northerner. Ọlọ́run ní jẹ́ kẹ́ni tó gọ̀ ọgbọ́n Ọlọ́run ní jẹ́ kẹ́ni tó gọ̀ ọgbọ́n ìyẹn ní kọ́kọ́ ni mo bá wá o ìjẹ́ o ti ever cross mind rí wípé kí ló dé gan tí àwọn northern governors both the past present and the idiot tó ń bọ̀ in future àti northern leaders and elders wọn the emir the sultan and co wọn tí wọ́n ṣe jẹ́ wípé wọ́n ní interest nínú àwọn eré àkànnílẹ̀ Yorùbá tó ń dẹ̀ ń jà takuntakun wípé that area ní láti be under them àwọn náà ní láti control ẹ̀ kí ni o rò wípé ó ṣẹlẹ̀ tán ṣe mú àwọn eré àyẹn tán yàn láàyò mo fẹ́ kó kọ́kọ́ mọ̀ wípé kò sí gbogbo area region tó wà ní Nàìjíríà tó make wọn Nàìjíríà tí Ọlọ́run ò fi solid mineral sílẹ̀ síbẹ̀ fún ó wá lè pọ̀ jura wọn lọ ní o ṣé north ni wọn ní ṣe bó là ń sọ̀rọ̀ ṣé south láti ní àní ṣùgbọ́n ti south belongs to Nigeria ti north belongs to the northerner Ọlọ́run ní jẹ́ kẹ́ni tó gọ̀ kó gbọ́n sẹ́ẹ̀ bọ̀ kí ọ̀rọ̀ mi kó lè yí ẹ jẹ́ kí n wá sáré gbé ẹ débẹ̀ pẹ̀lú fídíò náà but before we go to the video let me read this one out for you. Nigeria's gold dominates Dubai market. Ó ní ṣé mọ̀ yí pé Dubai gold yẹn everybody Nigeria sì fẹ́ kúlé lórí Dubai gold o Dubai gold o Dubai gold o láì mọ̀ wípé gold Nigeria gan náà tà ní Dubai ṣe ráyé yín kí ló ṣe Nigeria ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ. Nigeria's gold dominate Dubai market 35 million metric tons of unprocessed solid minerals are reportedly exported from Nigeria yearly. So, 35 million metric tons. Oh my God. The entire mining sector generated just about 3.7 billion as revenue for the government in 2018. Ní 2018, the only owó tí wọ́n remit sí àkáǹtì Federal Republic of Nigeria was just 3.7 billion as a revenue lára àwọn gold tí wọ́n mining ní the whole of Nigeria, but majorly in Zamfara. Nigeria lost about 353 billion naira in gold smuggled out of the country and sold in the international market between 2016 and 2018. 353 billion naira. Here we are, Nigeria, borrowing money in every country. Ó pẹ́ títí wọ́n ní dormant account, wọ́n fẹ́ máa kówó wá ńbẹ̀. Ẹ kàn imagine tó bá lè kọ irú kan bẹ́ẹ̀ kan imagine wá times ẹ̀ bá iye tó bá wá látọkàn ẹ̀. Òun ni gold tí wọ́n smuggle, unprocessed gold tí wọ́n smuggle out of Nigeria. 353 billion as at 2016 to 2018 o. Kàn imagine sí o. Owó burúkú wà ní Nigeria. Yóò la fẹ́ bọ́ nílé. Okay. Wá gbọ́. US Geological Survey estimates that some 18,000 kg of gold valued at nearly $1 billion was smuggled out of Nigeria between 2018 and 2019. Mo gbé. Mi ò gbé. Hey, US Geological Survey. Nígbà tí wọ́n ṣe survey gbogbo gold tí wọ́n kó kúrò nínú Nigeria. Majorly from north. Hey, all worth $1 billion. Ẹjọ́ tí wọ́n bá remit irú owó sínú àkáǹtì tí wọ́n dẹ̀ ń ṣe tán pín fún gbogbo àwọn tán pín fún tí àwọn tán pín fún náà bí governors tí oníkálùkù wọn tán bá ń gba share senator minister everything tí wọ́n bá ń lo owó yẹn sí ọ̀nà tó yẹ kán lò sí ṣé Nàìjíríà ò ní bẹ́tà Dubai ni
Nàìjíríà better Dubai but kí ọ̀rọ̀ mi kó lè yé o ní láti wo fídíò yìí ó yá wá lò. Terrorism, this banditry, this carnage, it's not just happening by mistake. It's a multi-billion-dollar industry. A multi-billion-dollar industry because it takes a lot of money on defense budget. It has a lot to do with the sale of drugs. It has a lot to do with mining and illegal bunkering and illegal and illicit mining. And look at the areas that are generally affected by this. Take the Northeast, for instance. In the Northeast, you have the blue diamond. That is a strategic mineral. You have oil at the Chad Basin that is being explored right now, but illegally. You have Zamfara. If you go to Zamfara, Zamfara has more gold than Ghana. Zamfara's gold is being traded in Dubai and other parts of the country. There is a market called Nigerian gold in Dubai. Go and check. So who is doing this mining? Most times they are the governors, the people in power. They are the ones doing it in connivance. With foreign mercenaries. Can you remember? Have we forgotten when they said there is a no-fly zone in Zamfara? Why should there be a no-fly zone? There isn't even an airport in Zamfara, but aircrafts land and they take off from Zamfara. And let me tell you something else. In Zamfara, every container that comes from China ends up in Zamfara. You know why? Because in Zamfara, the soil in Zamfara has all the strategic minerals that you can think of. So when the containers come in from China, they land they end in Zamfara, and a bag of Zamfara soil is today sold at 5,000. So they need to displace the people to allow them to continue with their mining. Sherry, ẹ̀yin èèyàn mi, ẹ wo fídíò yẹn kẹ́ gbọ́ information tó wà ńbẹ̀ dáadáa. Ẹ̀yin ará Ọ̀ṣun àti Ọ̀yọ́, gbogbo ọmọ ilẹ̀ Yorùbá àti finá sórí òrùlé sùn o. Èèyàn ìlèfejò sórí òrùlé kò sùn, kò hanrun. Ṣùgbọ́n iná ṣó lè ṣe. Ìdí tí mo ṣe sọ bẹ́ẹ̀ lélẹ̀. Nǹkan tó bá mú US Geological Survey tí wọ́n discover wípé àwọn unprocessed gold in Nigeria tí wọ́n kó jáde between 2018 to 2019 ó worth $1 billion. Hey, tán smuggle jáde. Ṣé Nàìjíríà ní $1 billion wọ́n á tún mọ lọ máa yáwó láàárín ọdún kan? Tí ó dé ṣe gold nìkan o, ta ní àìmọye oríṣiríṣi solid minerals. Ó yẹ kí ilẹ̀ Yorùbá kó better mo nílẹ̀ Yorùbá ó yẹ kí Nàìjíríà kó dá ju Dubai lọ. Ìgbà tí wọ́n ready torí pé wọ́n fẹ́ àwọn kan náà sọ gbogbo àwọn solid minerals yìí wọ́n sọ di property ara wọn. Àgàgà wọn náà dẹ́nà wá gbọ́ mo rò pé bí yóò ti wàwé àbí tó bá wàwé tó bá ti wàwé. Listen to this one very carefully. There are gold deposit states tó wà ní Nigeria. Abuja, Abia, Kebbi, Oyo State, Zamfara, Kaduna State, Kogi, Cross River, Bauchi, Edo, Niger State àti Sokoto. These are the deposit states tí wọ́n fi ń deposit gold in Nigeria tó ń deposit ẹ̀ sí. Ẹ̀yin Yorùbá ẹ jẹ́ ká wá fati wa yọ ńbẹ̀. Ṣé o ti wá rí reason tí àwọn northern leaders, elders, past, present and the future àti àwọn elders wọn bíi Emir Sultan tí wọ́n ṣe wà interested ní orí Ọ̀yọ́ state àti Ọ̀ṣun state, because àwọn state méjèèjì nílẹ̀ Yorùbá wọ́n wà lára àwọn deposit state tí wọ́n deposit gold wá sí. Ẹ ti rí wọ́n wá lọ sásá bẹ́ẹ̀ sìn ọmọ ìyá mi sọnù kó má bàa sọnù. Wọn ò gbàgbọ́ nínú ẹ̀sìn bí ìwọ ṣe gbàgbọ́. Ìwọ mùsùlùmí ilẹ̀ Yorùbá ò ń ṣe ẹ̀sìn lótìtọ́, ìwọ tó ń ṣe pẹ̀lú ìfẹ́ ni o. Ṣùgbọ́n irú ẹ̀sìn mùsùlùmí tí ìwọ gbà ó yàtọ̀ sílẹ̀ táwọn gbà. Nítorí ẹ̀ ló ṣe lè rí ó yẹ kí ọ̀rọ̀ yẹn kékeré ó kéré ṣùgbọ́n òróòró ni lára ẹran. Tí o ò bá fi ara balẹ̀ gé òróòró ara ẹran tó o bá gé anyhow wàá condemn the whole ẹran. Ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹ jí kẹ́ sọnù ẹ face reality. Kí ló dé ǹjẹ́ ti fìgbà kan challenge àwọn Fúlàní ilẹ̀ Yorùbá àtàwọn Haúsá tó wà ń bẹ pé kí ló dé tó jẹ́ wípé wọn kì í lè kírun lẹ́yìn ẹ̀yin Yorùbá Muslim. Ó bá jẹ́ sheik o, ó bá jẹ́ mufti o, ó bá jẹ́ imam o, pin it who you are kó gbẹ̀sìn jù bẹ́ẹ̀ lọ, kó ṣe kàǹkà kó ṣe gogoro tó bẹ́ẹ̀.
nínú ẹ̀sìn Islam ó lè kí àwọn Haúsá àti Fúlàní ò lè kírun lẹ́yìn Yorùbá kẹ́ lead irun. Wọn ò gbàgbọ́, wọ́n believe pé àdúrà yín ò gòkè tán Allah. Wọn ò kà yín mọ́ra wọn nínú ẹ̀sìn Islam, ẹ̀yin lẹ force ara yín síra wọn. Nítorí ẹ̀ náà ṣe fẹ́ gbàbẹ̀ wọlé sí yín lára. Tí wọ́n ṣe sásábẹ́ ẹ̀sìn. Tó bá wá rí tí Sultan of Sokoto tó múra kankan wípé loyalist palace wọn tó lóyà sí Sultan of Sokoto palace. Ìyẹn candidate wọn òun náà fẹ́ kó jẹ Aláàfin of Ọ̀yọ́. Nítorí solid minerals tó wà ńbẹ̀, torí wọ́n ti wá síbẹ̀ yẹn, wọ́n ti ṣe many things, wọ́n ti ṣe findings, àwọn nǹkan tí wọ́n gan ò mọ̀ ipò wà nínú Ọ̀yọ́ àtọ̀ṣun àti gbogbo every other part of Yorùbá land wọ́n mọ̀. Ìdí tí ó ṣe tí máa gbógun ti every other state, gbogbo state ilẹ̀ Yorùbá pátápátá ni wọ́n wà after, torí kò sí state tí ò ní solid minerals. Ìdí nìyẹn tó ṣe rí wọn tán para wọn bí ẹni máa kú tí àwọn terrorist group oríṣiríṣi tí wọ́n pọ̀ ní north nítorí solid minerals ni. Tí candidate Sultan tó bá jẹ́ pé òun ló jẹ Aláàfin, ṣó ti rí wípé Ọ̀yọ́ state ẹ ti wọ́gà o. Wọ́n á máa pa yín ní wọ́n kàn bí ọjọ́ kan wọ́n kàn déédéé ju àdó olóró gbìm sí Ọ̀yọ́ state. Wọ́n á ní mi by mistake ni wọ́n trace àwọn kinní kan wá ní ẹni tó ti kú ó ti lọ. Gbogbo àwọn torí tó ń ju àdó olóró tó máa ń gbọ́nu news wípé by mistake ni o, iye wo lórí tán fún ní justice. Ẹni tó kú ti kú dànù. Adẹ̀ wá ń sọ àwọn nǹkan wọ̀nyí torí pé kẹ má bàa kúkú òfò, kẹ má bàa kúkú ìyà, ẹ wá máa rí wa bí aláìdá. Ǹjẹ́ o mọ rísí wẹ̀ tó ṣe jẹ́ wípé Ọ̀ṣun àtọ̀yọ́ ni wọ́n ti gbilẹ̀ jù tán ṣàwo kókó mọ́bẹ̀ tó wá sásá bẹ́ẹ̀ sìn nítorí àwọn solid minerals wọ̀nyí ni. Wọ́n dẹ̀ believe pé tán bá ti gba Ọ̀ṣun àti Ọ̀yọ́ àti gba every other part á kàn máa easier fún wọn ni, torí gbogbo ilẹ̀ Yorùbá pátápátá náà ní interest gẹ́gẹ́ bí wọ́n ti ṣe take over north. Kò sí pàtì kan ní north ìsìn ṣe bó máa rí gbogbo wọn terrorist group oríṣiríṣi ṣebí torí solid minerals tó wà ńbẹ̀ ni. Àwọn villages yẹn tán bá ti rí pé wọ́n kó díẹ̀díẹ̀, wọ́n pa wọ́n kó díẹ̀díẹ̀, wọ́n jí wọn gbé, ìgbà tó bá kíní yẹn ti wọ̀ wọ́n lára wọ́n fẹ́ máa kó bó ṣe wù wọ́n anyhow. Ṣe bó fetí ara ẹ gbé pé many containers north ló máa hand sí láti China, many containers tó bá wá láti China north ló máa hand sí. Kí ló dé? Wọ́n fi ń pack solid mineral. Kí ló dé tí àwọn leaders wá jẹ́ wèrè? Ṣẹ̀dẹ̀ mọ̀ wípé àwọn náà ni wọ́n máa ń sọ wípé ijó tí àwa Nigerian citizen tá a bá ti ṣe tán láti gbé ìgbésí ayé ìrọ̀rùn àtàlàáfíà àti tẹ̀síwájú, tá a shoot láti pé ká má máa sá kúrò Nàìjíríà mọ́, ká build ilẹ̀ wa, ìjọ yẹn la máa bẹ̀rẹ̀ sí ní fèsì wọn. Jonathan ex-head of state tán ó sọ, Amechi òun náà wà lára wọn, wọ́n jọ ń ṣe Nàìjíríà ní gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ìjọ tá bá ti fèsì wọn squarely báyìí wọ́n náà wọ́n pé àkọ ikú, iye wọn bá wá tó bá kù wọ́n á máa ṣe lọ, ṣùgbọ́n ẹ̀yìn ẹ̀ ní gbérí mọ́ enough. Wọ́n ní ìjọ yẹn náà máa bẹ̀rẹ̀ sí ní dúdì ní ìfù, kì í ṣe pé wọn mọ irú ìgbésí ayé tó yẹ kán ṣe fún wa. Ṣùgbọ́n kí ló dé? Àwa masses náà àwa la máa ń support wọn, àwa kan bá dìde ta bá ń kọbò wọn, àwọn majority masses ló máa ń defend wọn. Ẹ rí bó ṣe máa defend inú fídíò yìí náà báyìí o. Ibi tó máa gbé gbọ́ ní wípé ìjà ẹ̀sìn wọ́n lè máa sọ pé kí ló kàn yín you know, àṣẹ ní í ṣe rẹ̀ ó lóhun láyé ń ṣe òun. Ṣẹ́yìn náà rí gbogbo àwọn àṣírí oríṣiríṣi. Nàìjíríà ti wọ gàù, àwa ní kẹjẹ kó ní kálukú máa bá tiẹ̀ lọ. Àbí bóde jẹ́ regional ní kí ìjọba oníkálukú kan máa ṣe ìjọba wọn, kò ní sí pé bí ààrẹ mìtì fún federal mọ́. Ẹ rí wípé tán bá ṣèjọba tí oníkálukú bá ṣèjọba ẹ̀ ṣe rí èmi mo fẹ́ become president, èmi mo fẹ́ become president, agbára yẹn tó reduce. Ẹ rí pé majority wọn ò ní kí ẹ mọ́. Ṣùgbọ́n ṣé kò ní backfire? Àwọn governors tó ń jẹ jẹgúdú jẹrá nísìn tó ń gba owó burúkú tí wọn ò dẹ̀ rí kankan ṣe. Ṣé kò ṣe pé dọ́bù agbára náà máa gbélé wọn lọ? Ṣé kò ṣe pé ìgbà yẹn gan náà máa wá useless jù? Ẹ wo ọ̀rọ̀ gan kọ́lọ̀ ń gba gbogbo wa ni. Mo sọ yìí mo dúró ná. Tó bá ti rí fídíò ìbá mi share káàkiri, má gbàgbé láti bá mi like, bá mi thumb up on it, bá mi drop your comment, at the same time share it. Orúkọ tèmi ò yí padà, Yèyé Dára Kòwé ni mò ń jẹ́. Kó ire o.